kábíyèsí o kábíyèsí o kábíyèsí o mo kí gbogbo ẹ̀yin ní ilẹ̀ Àwórì kúrò Ọlọ́run á bá wa dúpẹ́ fún. ó kí gbogbo wa á bára wa kalẹ̀ o. Kábíyèsí àròlé ìgbọ̀mọdé kábíyèsí ọlọ́dọ̀ ọ̀fọ̀tà ẹkùn tá gírígbére níjà ẹkùn ní ilẹ̀ mi kábíyèsí. Mo kí gbogbo ẹ̀yin ní ilẹ̀ Àwórì kúrò Ọlọ́run náà jẹ́ kórè náà mú ẹ̀yin lọ́wọ́ Ọlọ́run á jẹ́ kẹ́pẹ́ gbogbo ọ̀rọ̀ Àwórì tí wọ́n á gbé dání Ọlọ́run á bá wa yọjú ẹ̀ sí dáadáa ìkànṣó ní gbogbo àwa Àwórì kò sí ẹlẹ́yàmẹ̀yà nínú gbogbo àwa Àwórì bàbá wa látìgbà tán ti gorí àpèrè iṣẹ́ tán gbé dání òun ní báwórì ṣe máa jẹ́ ẹyọkan tàbí máa lọ síwájú gbogbo ẹni tó dẹ̀ mọ̀ wọ́n á mọ̀ pé nǹkan tó ń ṣe látìgbà tán ti dé nìyẹn Ọlọ́run àdébá wa kún wọn gbogbo ọba àwọn Àwórì náà wà lẹ́yìn wọn gbogbo wa àjọdélẹ̀ lérí lágbára náà so mo dúpẹ́ lọ́wọ́ Abíọ́lá àti Mr. Akínòsí ní ilẹ̀ Àwórì Ọlọ́run á bá wa dúpẹ́ fún yín àdúpẹ́ gidigidi oore tí kábíyèsí wá ṣe fún yín náà tẹ́ bá dúpẹ́ ti bèrè ẹ̀ pé kò ń ṣe àkọ́kọ́ kò ń ṣe kejì tí kábíyèsí ń fi mọ́tò ta àwọn ìlọrẹ ẹ̀yin náà rí ti yín nìyẹn kẹ́ wá lò fún ìlọsíwájú ilẹ̀ Àwórì Ọlọ́run àdẹ́bà yín ṣe mọ́tò náà ò ní jáàmù ẹ̀ ní fi pààyàn èèyàn ò ní bá yín mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí 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 kábíyèsí. Kábíyèsí máa gbìyànjú láti ṣe nínú ṣókí bí bá ní kí n ṣe bó ṣe wà lára rẹ̀ òun àpẹ́jẹ̀. Alákọ̀ọ́kọ́ náà ọjọ́ tí pòdúsà pè mí pòdúsà lè kọ́kọ́ sọ fún mi pé ẹni kọ́kọ́ tà sí òun pé ṣé ọ̀tà ò kí ń ṣe ilẹ̀ Àwórì ní pé jẹ́ pé kí n wá ṣe nǹkan kan lọ́tà rí àbí nǹkan kan báyìí wọ́n pé àmọ̀ ká bá débẹ̀ kò tí ì yá so eventually ìgbà tó wọ́n máa ń pè mí tó sọ nǹkan tẹ́ ṣe fún àyè níwájú Ọlọ́run àti èèyàn tó bá rántí mo sọ pé mi lè sùn kò dẹ̀ sí ní mi ṣe lè sùn ní pé mo wò pé ṣé ẹni tí a ò tí ì dé ọ̀dọ̀ ẹ̀ á sì dọ́dọ̀ wọ́n pé ká lọ ṣe nǹkan kan lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ wò pé ìgbìyànjú àwọn ọmọdé yìí nǹkan báyìí pẹ̀lú bí àṣẹ bí ẹ̀ ṣe yí wá tó ẹ̀rọ pé nǹkan báyìí ẹ jẹ́ kí n ṣe fún àwọn ọmọdé torí kí iṣẹ́ wọn bá máa lọ gòkè sí mo bí nígbà láì sí dọ́dọ̀ yín kẹ́ ti ṣe yẹn fún wa now how much more tàbá dọ́dọ̀ yín so ó yà mí lẹ́nu kábíyèsí mi ò lè mi bá ṣe wáyé a lè dúpẹ́ orí tán fún mi gbogbo ilé aláṣẹ yìí ìgbà àpapọ̀ tó san orí tẹ̀sí nítorí ó kọjá nǹkan tí mo lè comprehend right now torí náà kábíyèsí ẹjọ́ bá a ṣe wáyé ẹ mo fẹ́ kẹ́ bàbá ṣe lè dúpẹ́ yẹn sí ẹyẹ àgbà lọ́wọ́ abẹ ẹyẹ bẹ́ẹ̀ mo lè sọ fún yín pé ó dé ìsàlẹ̀ ìwà pé kábíyèsí àmọ̀rírì nǹkan lè ṣe ju bá a ṣe lè ṣàlàyé lọ torí náà ẹjọ́ mo fẹ́ gbogbo akádìdì ẹ̀yọ́ ọkùnrin. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ṣe gan adúpẹ́ lórí àpèrè tẹ wáyé ẹ pẹ́ àwọn olórí a máa ṣiṣẹ́ ẹ̀bí láàpọ̀ ẹ̀ṣẹ̀ ọba jẹ púpẹ̀ o kábíyèsí àmọ̀rírì yín gan lọ́pọ̀lọpọ̀ ẹ ṣe gan ẹ ṣeun kábíyèsí o kábíyèsí o. gbogbo wa á bára wa kalẹ̀ o. inú mi dùn torí nígbà tí mo rí
ilẹ̀ Àwórì tí mo rí kíní logo wọn lórí Facebook, the fact pé wọ́n tiẹ̀ kọ Àwórì síbẹ̀ ó attract attention mi. So ìgbà tí mo dẹ̀ tún wá wò títí mo rí gbogbo àwọn productions tẹ́ ti ṣe. Èmi gẹ́gẹ́ bí oníròyìn, nítorí iṣẹ́ tèmi náà kọ́ nìyẹn, mo kọ́ṣẹ́ oníròyìn, mo ṣe títí mo di professor nínú iṣẹ́ oníròyìn. Àti pé pàápàá mo wá wo àwọn needs yín because nígbà tí mo ṣetán níléèwé, mo lọ sí iléèwé Ogun State Polytechnic, ibẹ̀ ni mo ti gba HND ní Mass Communication. So mo wá wò pé gbogbo nǹkan tẹ́ máa need láti máa fi ṣiṣẹ́. Number one, most of the equipment ọ̀hún ṣe nílùú yìí ẹ máa rà láti òkè òkun ni. Ìyẹn mo wò pé kí ni mo lè ṣe fún yín. Mo dẹ̀ rántí nígbà tí mo sì ń ṣe iṣẹ́ reporter, mo ti ṣe PRO Lagos State Polytechnic rí, mo dẹ̀ ti jẹ́ line editor pẹ̀lú This Day newspaper kí n tó wá lọ sí òkè òkun. Mo dẹ̀ mọ̀ pé lára problem tí journalist ní ìlú yìí ni transportation, àti pé pàápàá kéèyàn tó lè rí àwọn èèyàn tó máa focus lé pé Àwórì ni òun fẹ́ máa kọ nípa ẹ̀ àbí òun fẹ́ máa gbé síta. Ó ṣòwò pé ẹ̀yin náà ẹ nífẹ̀ẹ́ Àwórì ni. Tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Àwórì ẹ ní sọ pé ẹ fẹ́ máa kọ nípa Àwórì, nítorí mo ti rí àwọn ọmọ Àwórì tó ń deny ipa wọn kì í ṣàwórì. Bóyá ẹjọ́ tó bá fẹ́ gbé àpótí ìdìbò lọ máa rò pé àwọn lọ máa ní Àwórì làwọn. Ìyẹn ò dáa rárá. Èèyàn ò gbọ́dọ̀ sọ identity ẹ̀ nù. Àti pé pàápàá nígbà tí mo kúrò ní ilé iṣẹ́ This Day, mo wá travel lọ sí òkè òkun. Ìyẹn ó wá kọ́ mi pé a gbọ́dọ̀ sọ identity wa nù. Torí mo gbé ìlú ọba for almost 25 years. Pàápàá nígbà tí mo kọ́kọ́ lọ, mo lọ sí iléèwé independent colleges ní Dublin. Bẹ́ẹ̀ mo wá lọ gba bachelors in journalism. So ìgbà tí mo kúrò Dublin, mo wá lọ sí England ní University of Leicester. Mo lọ ṣe masters in mass communication. Mo wá padà wálé nítorí pé mi náà nífẹ̀ẹ́ Àwórì. Mo wá dá newspaper kan lẹ̀ ní ìlú Ọ̀tà bíbáyìí, wọ́n pè ní Àwórì Vanguard. Mo dẹ̀ mọ̀ bó ṣe difficult láti máa circulate paper yẹn. In fact, tá bá gbé mọ́tò jáde pé a lọ circulate ẹ̀ ká tó dé mọ́tò gan ti ní fault. Àwọn kan àwọn máa sọ fún mi pé má para ẹ̀ nítorí Àwórì o. Àwórì òun ṣe nǹkan téèyàn lè para ẹ̀ nítorí ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tó dẹ̀ sọ fún mi yìí Àwórì làwọn náà. Kìíní yẹn gẹ́gẹ́ bí ọmọ tó kọ́ láti ilé, mi ò ní lè ṣó pé má bá mi sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n máa kọ́ rẹ́rìn ni nítorí bí nature mi ṣe rí nìyẹn. But màá máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe.
but ìgbà tí mo wá ṣe kinní yẹn mo run newspaper yẹn for over a year mo wá rí pé owó tí mo ná ó pọ̀ ṣùgbọ́n mi ò rérè lórí ẹ̀. Mo dẹ̀ gba àwọn òṣìṣẹ́ tó ń ṣiṣẹ́ fún mi ṣùgbọ́n tó máa tó time tí mo rí pé kinní yẹn difficult torí mo ra generator Perkins 25 kVA gbogbo ẹ̀ mo wá rí pé ó di pé mò ń tà kò sí àwọn tó máa help me ṣùgbọ́n tí mo tà tí mi ò sanwó àwọn òṣìṣẹ́ mo sọ fún wọn pé ó dà ní pé mi ò ní lè kó mo wá padà lọ sí ìlú òyìnbó. In fact mo padà wá 6 months later mo wá san salary wọn tí mo jẹ wọ́n kí n tó padà lọ. Mo ṣẹ̀tún wá lọ ṣe PhD mi ní University of Antwerp nílùú Belgium. Mo wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ akẹ́kọ̀ọ́ mo ń kọ́ wọn ní journalism nípa ìwé ìròyìn ní University of East London. Nígbà tí mo kúrò bẹ́ẹ̀ mo lọ sí University of Lincoln mo tún lọ kọ́ wọn nípa ìwé ìròyìn ṣùgbọ́n àwọn òyìnbó máa ń bèèrè lọ́wọ́ mi pé ibo ni mo ti kọ́ journalism mi because tẹ bá rí ní ìlú Nàìjíríà bí ẹni pé theory ló máa kọ́kọ́ ń kọ́ wa ni nítorí kò sí àwọn equipment yìí but tí wọ́n bá kọ́ wa ní A to Z tó yẹ pé láìwòwe a máa sọ gbogbo ẹ̀. So ìgbà tí mo wá lọ sílùú òyìnbó tèmi náà rí gbogbo àwọn kìíní ó wá dàbẹ̀ ni pé mo wá mọ̀ kọjá àwọn òyìnbó gan. So ìgbà tó yá tí mo tún wá lecture títí mo ní ó sú mi ẹ jẹ́ n padà sílé. Ìgbà tí mo wá sílé mo wá lecture ní Crescent University ṣùgbọ́n nǹkan tí mi ò tí bá àwọn tó ní àwọn ń ṣe nípa Àwórì pàdé except nílùú Ọ̀tà. Nílùú Ọ̀tà ni mo ti rí àwọn tí ó tún ṣe ìròyìn nípa Àwórì yẹn ni Voice of Àwórì. But ìgbà tí mo tún wá rí pé ẹ ṣe interview live interview ìyẹn ló wá mú mi sọ pé ó yẹ kí n lè support yín o but mi ò sí ní Nàìjíríà gbà yẹn mo wà ní UK but mo wò ó látorí Facebook. So ìyẹn ni time tí mo kọ́kọ́ ta sí Abíọ́lá Babátúndé. Mo ní ṣé ó ti wá sọ́tà ó ní òun ò tí wà. Ìjọ́ kan tí mo wá ń bá ẹ sọ̀rọ̀ ó ní ó ti wà ní Ọ̀tà ipò tí ẹ̀ wà ń Palace. Mo wá wo kíní ẹ pé gbogbo difficulties because mo ń wo ti Ṣèyí òun ṣe newspaper tó ń ṣe náà kì í ṣe pé ó easy. Mo máa ń wọ ẹ̀yin jẹ́jẹ́ wá ń ṣe broadcast ìyẹn àti tún make owó á tún wà more difficult. But mo wá rí tẹ́ ẹ gbé kíní síbẹ̀ gbé ẹ̀ raise funds fún mọ́tò ẹ need operational vehicle tẹ́lẹ̀ máa fi move around nítorí àwọn equipment yìí ẹ lè rí ibi tẹ́ máa gbé sí ẹ rí bẹ́ẹ̀ yìí máa move around. So ìyẹn mo ṣe wò pé okay o ẹ jẹ́ kí n fún yín ní mọ́tò yẹn. And one thing tí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ni pé ìlú Èkó ni mo dàgbà sí, ìlú Èkó ló ti bí mi. And ẹ rí pé Àwórì yẹn kò lọ gaara lẹ́nu mi ṣùgbọ́n kò sí nǹkan tẹ́ fẹ́ sọ láwórì tí mi ò mọ̀ because
màmá mi àti bàbá mi Àwórì ló máa ń sọ nínú ilé. Ṣùgbọ́n nǹkan tí ò jẹ́ kémi lè máa sọ Àwórì ni wípé ṣé mo àwọn ọ̀rẹ́ mi tó bá gbọ́ pé mò ń sọ Àwórì ńgbà yẹn tá wà kékeré, wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ ni. Ṣùgbọ́n èmi ò wá mọ̀ pé identity mi ni ó yẹ kí n gbé lárugẹ. Tó bá yẹ pé mo rẹ́ni tó sọ fún mi ńgbà yẹn pé má fi èdè ẹ ṣeré o, gbé lárugẹ o, ṣé mo máa ti gbé lárugẹ, màá lè sọ. So wọ́n á fi àkókò yìí mo fi ń sọ fún gbogbo àwọn tó bá ń gbọ́ wa pé ẹ jọ̀ọ́, ṣe rí Àwórì yẹn ó wà very important. A mọ̀ bí a ṣe tó ni. Tó bá jẹ́ a mọ̀ bá a ṣe tó ni, a ní máa bínú ara wa ní ilẹ̀ Àwórì. Nítorí a pọ̀, ṣùgbọ́n nítorí à ń bínú ara wa, nítorí kò sífẹ̀ẹ́ láàrin wa, ògo yẹn a ti ń gbé sọnù. Ẹ rí i pé nílùú Èkó tá sọ páwa la ní, Àwórì ò tí ì jẹ gómìnà rí o látijọ́ tó ti dépò lẹ̀ o. A dẹ̀ ti rí àwọn ìlú míì, àwọn ọmọ ìlú míì tó ti ẹ̀bí sépò tó ti wá jẹ gómìnà, ó ti jẹ dẹ́pútì, wọ́n ti jẹ spíkà. Ọlọ́run á wá sínú àánú wò wá ní ilẹ̀ Àwórì. A jẹ́ káwa náà ká rí ẹni tá a máa fi yángàn tó máa jẹ́ gómìnà. Nítorí tá a bá rí èèyàn wa tó máa wà ní pòsíṣọ̀n gómìnà yẹn, àti lọ síwájú Àwórì àríbákan. Ṣùgbọ́n mo fi àkókò yìí bẹ̀ Ọlọ́run ọba kí Ọlọ́run jọ̀ọ́ kó ṣíjú àánú wò wá. Torí bó ṣe rí lọ́kàn mi ni wípé ká rí àwọn ọmọ wa tó máa wà ní pòsíṣọ̀n yẹn lókè, tó jẹ́ pé a lè fa ọwọ́ àwọn ọmọ wa yìí tó kù sókè. Tá a bá dẹ̀ jọ ṣe pọ̀, báwo la ṣe fẹ́ ṣílẹ̀kùn yẹn? Mo rí pé kò sí àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwa ọmọ Àwórì. Kò dẹ̀ dáa. Kò sí nǹkan tá a mú wá sílé ayé, kò dẹ̀ sí nǹkan tá a mú lọ. Kí ló dé tí a fi gbogbo nǹkan tá a ní ká fi bára wa lò? Àwọn ọmọ wa ń bọ̀, kí la fẹ́ sọ fáwọn ọmọ wa wípé àwa náà ṣe ní àwọn ìlú Àwórì wa tá à ń gbé? Kì í ṣe pé àná àwọn ọmọ tó lè jẹ gómìnà, kò ṣe pé a train àwọn ọmọ wa, a train àwọn ọmọ wa. Irú èmi sìn, ọmọ mi 24 years, ó ti ní PhD in mechanical engineering from University of Queen's University ní Belfast. A dẹ̀ ní àwọn bẹ́ẹ̀ náà, a ní àwọn doctors, a ní àwọn lecturers, a ní àwọn professionals, bankers, accountants, a ní wọn bẹ́ẹ̀ lọ tó qualify. Apart from that, a ní àwọn business people náà. Wò pé a kì í bára wa ṣe dáadáa, a máa ń bínú ara wa ni. Tá a bá dẹ̀ yọ ìyẹn kúrò, ó dá mi lójú pé a rí lọ síwájú. Èyí ni mo wá ń bẹ ẹ̀yin ilẹ̀ Àwórì. Mo mọ̀ pé ẹ̀ ń ṣe,
ṣùgbọ́n Ọlọ́run á tún máa fún yín ṣe sí i. Ẹ bá wa wá àwọn ọmọ wa yẹn gbogbo ibi tó bá wà, ẹ bá wa gbé wọn jáde, kẹ́ máa bá wa promote wọn, kí ẹ dẹ̀ jẹ́ ká fún wọn ní support. Ẹ má jẹ́ ká máa rí wọn ká máa bínú sí wọn, ẹ jẹ́ ká máa yọ́nú sí wọn. Nǹkan tá a bá fi pé ó yẹ kán ṣe kó tún bẹ́tà, ẹ jẹ́ ká sọ fún wọn, ká máa gbára wa nímọ̀ràn ló dáa. Sí ẹni tí Ọlọ́run ṣe gbogbo ẹ̀ fún á kù síbi kan, ṣùgbọ́n tí gbogbo wa bá wá parapọ̀ tá a bára wa ṣe, àwọn ibi tó kù sí yẹn a rí pé àtúnbẹ̀ ṣe. Eléyìí ni ìmọ̀ràn tí mo fẹ́ gbà yín. Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣe rí, ẹ ti dúpẹ́, ẹ tún ti dúpẹ́ kọjá nǹkan tó yẹ bó ṣe yẹ kẹ́ ẹ dúpẹ́. Nítorí tèmi bá ti ṣe nǹkan mo ti ṣe nìyẹn. In fact, téèyàn bá ń dúpẹ́ jù ó máa ń rí bákan, ó máa ń dàbí ni pé mo máa ń wà embarrassed. Ẹ jọ̀ọ́, Ọlọ́run ọba lẹ́lẹ́sàn. Ọlọ́run ló gbé mi kò yín, Ọlọ́run ló ní kí n ṣe. Because tèmi náà ò bá ní, tí n bá wà ní position láti ṣe mo fẹ́ bá Ọlọ́run jà ni? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kì í ṣe pé mò ń tọrọ but èmi náà ti wà ní position tí mo tọrọ rí. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, mo ti ta mineral lásán rí. Mo help màmá mi ní shop. Tí màmá mi bá ti ní òun ò lówó, wípé owó pọ̀ lọ́wọ́ òun, wọ́n á ní ẹ kó kíní wa, ẹ jẹ́ ká kó sínú fridge, ẹ jẹ́ ń lọ bá yín tà, torí ilé wa Secretariat Road ní ilé wa, so Àṣàní ò dẹ̀ jìnnà, má lọ bá wọn tà. A máa ní gbogbo àwọn ọ̀rẹ́ kí lọ ọ̀rẹ́ mi ṣe kí má bá màmá mi ṣe nǹkan tí màmá mi ń ṣe ni. So bí life tèmi ṣe rí nìyẹn, mi ò need láti bo anything, and then mo believe pé téèyàn bá ti ṣiṣẹ́ Ọlọ́run á bless ẹ̀. So ìyẹn dẹ̀ ló help mi nígbà tí mo wà ń lo òyìnbó, nígbà tí mo ń lọ sí school mo ṣiṣẹ́ 3. Even ìgbà tí mo ń lecture, ìgbà tí demand pọ̀ nlé, owó lọ́tún owó lósì, bí mo ṣe ń lecture màá lọ ṣiṣẹ́ ọlọ́dẹ, màá rí àwọn lecturer ẹgbẹ́ mi ní mo ń ṣiṣẹ́ ọlọ́dẹ, màá sá wọnú ilé kó má bàa rí mi. But gbogbo ẹ̀ ń sìn lé ní ọ̀rọ̀ ọ̀tàn ni. So ẹ jọ̀ọ́, gbogbo ibi táwọn orí bá wà, ẹ jọ̀ọ́ ẹ identify ara yín, ẹ dẹ̀ jẹ́ kí a máa fara wa sókè. Ọ̀hún ṣọlá wa o, ilẹ̀ Àwórì á gbé wa. Ẹ ṣé, mo dúpẹ́.